Hello. I don't want peace. Kí ló dé tẹ́ add mi sínú WhatsApp group Ogun Idile? Kí ló dé tẹ́ add mi sínú WhatsApp group Ogun Idile? Ṣá ti ṣe rere be yẹn ni. Tí ogun ọ̀rọ̀ bá fẹ́ bu ìfọ́jú lu admin ẹni kó yọ mí bí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹni kó yọ mí o. Tí ogun ọ̀rọ̀ bá fẹ́ bu ìfọ́jú lu Ogun Idile yẹn àti ẹ̀yin àti ẹni tó ní WhatsApp àti admin ẹni kí admin yẹn kó yọ mí bá mo ṣe bá yín sọ̀rọ̀ yìí o. Lọ́dún tó dé ní December yìí. Tọ́n bá ti bí ẹ̀dá kó yọra ẹ̀. Mi lè yọra mi kẹ̀. Ẹ̀mí ẹ̀ ò gbé, o ò lè yọra ẹ̀. Mi lè yọra mi kẹ̀. Mi ò lè yọra mi. Dead body go surplus. Wọ́n bí mi dá kí n yọra mi. Ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́. PastorKasala ẹ fọkànbalẹ̀ gbà. Ó tó kán àdìyìn nígbà tẹ́ ẹ ṣe ra mọ́tò lánàá ṣá. Mọ́tò 700,000. Lójú wọn bí 16 million ló ṣe rí ṣá. Bẹ́ẹ̀ jẹ́ pásítọ̀ yẹn oníkẹ́ má lógun ṣá. Tó bá ti wù yẹn má dira. Ikú pa yín nìyẹn. Ẹni sùúrù. Mi ò pé bóyá pé mi náà fẹ́ pé kí n dira torí ogun wa. Ẹ dira ṣá. Tẹ́ ẹ bá dira, you are gone ṣá. Nọ́mbà babaláwo yẹn ṣé kí n pè é? Ẹ pè. Kí n pè babaláwo? Bẹ́ẹ̀ ni. Ṣé kò ní abẹ́ni pé èèyàn yọ ajúlé kiri? Kò sí nǹkan tó kàn wọ́n ṣá. Káyé yín ti dáa ni tiyín lẹ̀ fight fún ṣá. Kò ṣe fún mi ìbá ti rẹ̀. Bẹ́ẹ̀ ni ṣá. Kí n pè babaláwo yẹn? Bẹ́ẹ̀ ni ṣá. Ẹ pè. Hello bàbá. Ẹ mọ̀ pé sọ fún mi pé tí màá ti ra mọ́tò yẹn kí mo máa wẹ̀ ṣe kan bọ̀ tìgbà tẹ́sọ̀ kí mo máa wẹ̀ níta gbangba mo wá wò gòkè mi ò ní lè wẹ̀. Wọ́n ní kí n bi yín pé ṣé mo máa pàpà wẹ̀ náà ni kí n wẹṣẹ́ yẹn níta gbangba láǹgó kan san. Òkè ó dé àkóso wàhálà màá lọ wẹ̀ mi ò ní choice. Láǹgó kan san tẹ́sọ̀ pé kí n wẹ̀ yẹn náà ni problem ó ti pọ̀ jù náà but màá fèsì ẹ̀ ṣàkóso wàhálà. Màá wẹ̀. Kí ló ṣẹlẹ̀ wo làdúrà tẹ́ ń gbà kí ló ṣẹlẹ̀. Ẹ ṣàmúbá yín fẹ̀mí ṣọ̀nà ní ṣá. Ẹ fẹ̀mí ṣọ̀nà. Ẹ mọ̀ pé tẹ́ bá lọ. Ẹ fẹ̀mí ṣọ̀nà gbogbo ẹ̀mí tẹ́ fi ṣọ̀nà yẹn kí ló ṣe ẹ̀mí yẹn nígbà tí wọ́n fẹ́ àdìmí tí àwọn ẹ̀mí tẹ́ fi ṣọ̀nà yẹn ò lè stop wọn kọ́ máa àdìmí síbẹ̀. Àsìkò tó ṣe ń lò mí ní ṣàṣọ mo ní kí n sáré. Ẹ̀gbọ́n Moses làdìmí èṣe òun làdìmí group yẹn. Òun náà ní ṣá. Òun làdìmí group yẹn. Ọlọ́run máa ba ayé bọ̀dà Moses jẹ́. Ọ̀run ti ba ayé wọn jẹ́. Ògùn máa fọ́ ojú bọ̀dà Moses o. Àmín ṣá. Ọ̀pọ̀nà máa fọ́ ojú bọ̀dà Moses o. Àmín ṣá. Ó dẹ̀ sọ́ra ìdógún ìdílé mọ́lú ẹ lọ́wọ́. A máa fi bílì pààyàn lójoojúmọ́. Torí pé bọ̀jà ra mọ́tò lọ́wọ́ wọ́n sá kó bílì làmì. Ẹ̀yin náà ti lọ ń jẹ́ 2K. Bọ̀dà Moses làdìmí Ogun Idile yẹn o. Àwọn ni àdìmí. Ó ní olórí burúkú ni bọ̀dà Moses. Ní ọ̀nà àfi bílì pààyàn torí mo ra mọ́tò. Mo fẹ́ fi bílì bà tèmi jẹ́. Problem ni. Ogun Idile ni náà. Ó kí Ogun Idile yẹn lè ṣọ́. Náà Ogun Idile ni bílì iṣẹ́ yẹn mọ̀ pé Ogun Idile ni mọ̀ pé Ogun Idile ni bílì ni. Ó ṣe ẹ̀yẹ́ mi ni. Wọ́n fẹ́ fi bílì pa mí torí mo ra mọ́tò 600,000. Ojú wọn kì í rí nǹkan. Ogun Idile ìwé rò pé mo sọ tẹ́lẹ̀. Èmi rò bí Ogun Idile ilé ìtọ́ mọ́. Ìṣe Ogun Idile gangan bọ̀dá yẹn ni wọ́n kọ́ àdìmí síbẹ̀ ní bílì ni Ogun Idile ni bílì. Mọ̀ pé Ogun Idile ni bílì. Ó ti yé mi. Ó ṣe yé mi. Ẹ jẹ́ kí n lọ wọ ẹṣẹ́ o. Èmi rò bí Ogun Idile tiwantiwa ni. Ìṣe àwọn tó nílé ayé ni mò ń sọ náà. Mọ̀ pé bílì Ogun Idile ni. Tẹ́ bá ti ra nǹkan tuntun báyìí gbogbo wọn kàn máa fọ́kọ̀sì lé yín lórí ni. Bẹ́ẹ̀ ṣe máa gbàtọ̀wọ́ yín náà máa wá. Ẹ ṣe kí ṣìṣà. Kẹ́ ẹ̀ tó rí 5,000 lọ́wọ́ mi níbi tí mo wà ìsà. Sà ẹ wẹ ọṣẹ ẹ̀mí yẹn fẹ́ pin yẹn kì. Bẹ́ẹ̀ ni ṣàmì wọn fẹ́ yí. Mo fẹ́ lọ wẹ ọṣẹ tí bàbá fún mi yẹn báyìí. Kí n má ti wẹ̀ kò sẹ́ni tó máa bíìlì mọ́ tọ́dún yẹn á fi parí. Ẹ jọ ṣé mo lè rí díẹ̀ nú ẹ̀ ṣá. Mo fẹ́ dàbẹ́ fẹ́ wẹ̀ gbádùn ṣá. Màá polongo yín ṣáyé ṣá. Ẹ wò ṣe rí nígbà tí má ti fún ọ ní gbogbo tó wà ní àkáǹtì mi owó òun wá fẹ́ máa fi rí ipò sínú mọ́tò yẹn. Kò yé mi. Kò sí mo fẹ́ fi ipò sínú mọ́tò yẹn. yẹn. Ṣé ẹ̀ ní ṣe ṣáfíìsì mọ́tò ni? Àbí náà wọn kì í báyàn wá jẹ́ kán báyàn ṣe jẹ́ kọ́kọ́ lọ wẹṣẹ́ yẹn. Kọ́ máa tí ìrìyàn kéèyàn póòṣì sí sátọ̀ọ̀ṣì níta. Bílì ni wọ́n ti máa là yẹn bílì ni bẹ́ẹ̀ bá ra aṣọ tuntun wọ́n á bílì bẹ́ẹ̀ ra bàtà wọ́n á bílì yín. Ẹ ṣí ṣá. Níbi tí ayé lè dé báyìí tí ẹ bá ra búrọ̀ṣì wọ́n á bílì yín. Bẹ́ẹ̀ ni ṣá. Kí ló ṣẹlẹ̀? Ṣá mo ti delete WhatsApp ṣá. Ẹ ti delete WhatsApp. Bẹ́ẹ̀ ni ṣá. Ẹ máa delete WhatsApp. Ẹ mọ̀ pé Ogun Idile ni. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé bílì Ogun Idile ni. Ogun Idile ni ṣá. Ẹ mọ̀ pé Ogun Idile ni bílì. Mo ní ṣá. Ẹ dúró síbẹ̀. Okay ṣá. Ogun Idile ni bílì ẹ máa sá fún o. Ẹnì tó bá gba wájú kẹ́ ẹ yẹ tó bá gba ẹ̀yìn kẹ́ ẹ yẹ. Ṣá ẹ má ta yín ní ọ̀fà bílì ẹ yẹra. Ẹ ṣí ṣá. Ṣá. Ẹ ti rojọ́ jù ẹnì ìṣú ẹja lọ wẹṣẹ ṣá. Ó ka Kasala. Pastorsegun. Ọlọ́run á lé bílì jìnnà. Àmín ṣá. Ọlọ́run á lé bílì jìnnà. Àmín ṣá. Èmi mú á lé bílì jìnnà. Àmín. Gbogbo agbára Bẹ́ẹ̀ ni. tó fẹ́ pa mí lọ́wọ́ bílì. Bẹ́ẹ̀ ni. Ọ̀run mímọ́ á bà á jẹ́. Àmín ṣá. Ọ̀run á bà á jẹ́. Àmín ṣá. Babaláwo yẹn sọ pé kí n lu àmùrè mi kí n fi wẹ ọṣẹ yìí. Okay. A lè jẹ́ kó ta dáadáa. Bẹ́ẹ̀ni ó ní àmùrè yẹn náà oníṣẹ́ tó ń ṣe. Bẹ́ẹ̀ ni. PastorKasala àwọn dáńgbáná.
gbogbo agbára bílẹ̀ ṣá ọ̀run lé jìnnà ọ̀run lé jìnnà ọ̀run lé jìnnà ṣá ọ̀run lé jìnnà ṣá bẹ́ẹ̀ ni ṣá ó yẹ máa gbiná ṣọ̀dà ó yẹ jáde gbogbo agbára tó fẹ́ gbaṣọ lọ́rùn mi lórí bílẹ̀ ṣá gbogbo agbára tó fẹ́ gbaṣọ lọ́rùn mi lórí bílẹ̀ ṣá ọ̀run bá a dáṣà ẹ̀ṣẹ́gun ẹ bá mi ṣàmì. ẹ̀ṣin ṣá ṣé ẹ wá gbà fúnra yín ṣá. ẹ̀ṣin mọ́wájú jọ ẹ̀ṣin mọ́wájú mo ti gbọ́ ẹ̀ṣin mọ́wájú. gbogbo agbára bílẹ̀ mo gbẹ́ sọ̀nù. agbára bílẹ̀ ṣá in the name of Jesus gbogbo agbára bílẹ̀ ṣá kó máa ṣọ dànù ṣá kó máa gbiná ṣọ dànù ó yá àti kọ́ wípé àyè yóò pẹ́ wọn àlejò ṣá má ṣe fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá gbogbo agbára bílẹ̀ ṣá orúkọ ajé ẹ calm down ṣé ilẹ̀ fẹ́ gbà abẹ́ mi ẹ súnmọ́ wájú gbogbo agbára bílẹ̀ ṣá ẹ súnmọ́ wájú gbogbo agbára bílẹ̀ ṣá ó yẹ mọ́ gbiná ṣọ̀dà ẹ mọ́ gbiná ṣọ̀dà nù ó yẹ ẹ lọ́dà ẹ̀sà. gbogbo agbára jẹ́ 2k ọ̀run lé dànù sáré yá mi ní 1k ọ̀run lé dànù PastorKasala bẹ́ẹ̀ ṣá ọ̀run kò dìyìn mú ṣá ọ̀run kò ṣoyìn mú ọ̀run kò dìyìn mú ọ̀run kò ṣoyìn mú. ẹ̀sà ọ̀run ti so mímú ọ̀rẹ́dì gbogbo agbára tó fẹ́ fi bílẹ̀ gbaṣọ lọ́rùn gbogbo agbára tó fẹ́ fi bílẹ̀ gbaṣọ lọ́rùn mi ọ̀run lé jìnnà ọ̀run lé jìnnà ọ̀run lé jìnnà ma sanda yebo ma yé keke sata ma yé sende yebo ma rí papa lami iye pama sata ma ṣe pama sia ma rapasa mo mi atata bẹ́ẹ̀ ni ṣá gbogbo agbára 2k ṣá gbogbo agbára bro please can you help me gbogbo wọn ta ọlọ́run máa bá mi lé wọn dànù ṣé kó máa gbiná ṣọ dànù ní orúkọ Jésù ṣá gbogbo bàbá ṣe ń jáde kọ́ máa lanà ni gbogbo agbára bẹ́ẹ̀ ni ṣá gbogbo agbára ṣá gbogbo agbára please mi ò tí ì jẹun látàárọ̀ ṣá ẹ̀jẹ̀ fún mi ní 1k ṣá gbogbo ẹ̀ṣà ọlọ́run bá mi lé wọn sọnù ọlọ́run bá mi lé wọn sọnù ọlọ́run bá mi lé wọn sọnù ma sanda yebo gbogbo agbára 2k ṣá ọ̀run lé dànù máa yé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ máa rí zòótọ́ pòpòrì ẹ má jẹ́ kí omi ẹ̀ kàn mí lára ṣá ìtorí èmi ò wá bílẹ̀ ṣá ní orúkọ Jésù ṣá Ogun please can you help me ìwọ ọlọ́run o bá mi lé dànù bó bá ṣe ń lé dànù kí ni wọ́n máa jó lẹ́sẹ̀kẹsẹ̀ bó bá ṣe ń lé dànù kó máa gbiná ṣọ̀ dànù ṣá bẹ́ẹ̀ ni ṣá àti kọ́ wípé àyè yóò pa àwọn àlejò ṣá a ṣe fìbẹ̀rù bójú ṣàkóso mi kọ́ náà fi wọn ṣá bẹ́ẹ̀ ni ṣá gbogbo oúnjẹ 2k tó ṣàpamọ́ sára yín ṣá ọ̀run bá mi lé dànù ọ̀run bá mi lé dànù ọ̀run bá mi lé dànù.